ìròyìn fẹlifẹli òun ló dé sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ á dókè lọ́hùn-ún à ń bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà. Ìròyìn fẹlifẹli ọ̀hún rèé lákọ̀tún. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé bàbá ló ti sọ èròǹgbà rẹ̀ lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ tá a wà yìí wípé òun yóò ṣe àmúlò àwọn ọlọ́pàá adigbolujà èyí tí wọ́n san ogun tí wọ́n sì dúró lẹ̀ wámúwámú láti pèsè ààbò tó péye fún gbogbo èèyàn pátápátá jákèjádò tìbútùrò ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Gómìnà Ṣèyí Mákindé tó sọ̀rọ̀ yìí tó ní ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá àwọn adigbolujà èyí tí wọ́n ń pè ní SRS olóhùn yóò ṣe àmúlò wọn látàrí pé àwọn ọlọ́pàá yìí wọ́n túbọ̀ máa ń pèsè ààbò tó péye láti ṣe ìrànwọ́ fún gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù pátá ni. Lásìkò tó ń sọ̀rọ̀ náà èyí tó ń gba àlejò ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì sí ọ̀gá àgbà yanyan ọlọ́pàá ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Assistant Inspector General fún iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè yìí èyí tó wà ní ẹkùn kọkànlá èyí tó jẹ́ pé ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ọ̀ṣun ló ń bẹ lábẹ́ ìṣàkóso ẹkùn kọkànlá yìí. Èyún AIG Síkírù Àkàndé lásìkò tó ń gbàlejò rẹ̀ nínú ọ́fíìsì rẹ̀ ní Ṣèyí Mákindé ló kí ọ̀gá ọlọ́pàá ọ̀hún káàbọ̀ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ àti sí ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ní fún ìdàgbàsókè ìfọ̀kànbalẹ̀ àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ ó lóun ti ṣetán báyìí láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá jákèjádò gbogbo iléeṣẹ́ wọn tó ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti wípé ọ̀gá àgbà tí wọ́n ṣẹ̀ gbé wá òun fẹ́ kó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ètò ìṣèjọba òun láti lè rí jẹ́ pé ààbò tó péye ó wà. Ó ní pàápàá jù tí wọ́n bá ti búra fún òun, ó ní 100 ọjọ́ àkọ́kọ́ nínú ọ́fíìsì kó tó di wípé iṣẹ́ tún tẹ̀síwájú lọ sí inú lọ́hùn-ún lòun yóò ti ṣe àgbékalẹ̀ àwọn ẹ̀ka ọlọ́pàá SRS yìí láti lè túbọ̀ jẹ́ kí ọwọ́ àwọn ọ̀daràn kó lè kíwọ́ wọ báṣọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀gbẹ́ni kan rèé eléyìí tó ń kàbò òròbò bí àjẹ́ eléyìí tí ọwọ́ ìbò tó bà ní báyìí. Ọ̀gbẹ́ni Saheed Wasiu tí gbogbo èèyàn mọ̀ sí K-Federal lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ni ó ti tẹ̀ báyìí látàrí àwọn ìwádìí àti àwọn iṣẹ́ ìgbésẹ̀ ńlá kan èyí tí wọ́n ṣe tí wọ́n fi mọ ibi tí Saheed Wasiu K-Federal tó ń sápamọ́ sí èyí tí wọ́n mú. Lẹ́yìn tí wọ́n mú ló bẹ̀rẹ̀ sí ní kà lásìkò tí àwọn ọlọ́pàá tí wọ́n ṣe ìwádìí tí wọ́n ń béèrè àwọn iṣẹ́ ibi eléyìí tó ti ṣe. Ó ní ó kéré tán èèyàn bí 20 ni ẹ̀mí wọn ti bọ́ láti ọwọ́ òun tóun ti lọ sí ọ̀run àrèmábọ̀. Ọ̀rọ̀ yìí wà nínú àtẹ̀jáde kan eléyìí tó jáde látọwọ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun Yẹmisí Ọ̀pálọlá èyí tó gbé jáde fún àwọn akọ̀ròyìn lánàá ti ṣe ọjọ́ Jímọ̀ lásìkò tó ń jábọ̀ iṣẹ́ ó sọ di mímọ̀. Ó ní Wàsíù ni wọ́n ti fi orúkọ rẹ̀ léde fún ìgbà pípẹ́ pé wọ́n wà ẹnikẹ́ni yòówù tó bá lè fún wọn ní ìròyìn tó fẹsẹ̀ múlẹ̀ àbí tó lè ṣe atọ́nà bí wọ́n ṣe lè mú Wàsíù wípé wọ́n gbé oríyìn fún. Ó ní inú òun dùn ayọ̀ òun sì kún wípé lẹ́yìn akitiyan iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọwọ́ padà tẹ Wàsíù ọ̀hún tí wọ́n pè ní K-Federal. Òun ló ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ọ̀gbẹ́ni kan eléyìí tó náà jẹ́ ògbóǹtarìgì nínú àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn nílùú Ẹdẹ tí ṣe ìpínlẹ̀ Ọ̀ṣun Rashidi Ahmed tí wọ́n mọ̀ sí ọkọ ìlú èyí tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀yẹ àwọn ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá èyí tó ń gbógun ti ìwà ìbàjẹ́ ìwà ọ̀daràn èyí tó wà ní agbègbè tí wọ́n pè ní Adùṣẹ̀kẹ̀rẹ̀ nílùú Ẹdẹ. Àwọn ni wọ́n ṣe atọ́nà bí wọ́n ṣe mú Saheed Wasiu K-Federal. Ní báyìí Ọ̀pálọlá ni ó ti wà láhàámọ́ àwọn ọlọ́pàá láti máa tẹ̀síwájú nínú ìwádìí wọn pẹ̀lú àwọn iṣẹ́ ibi èyí tó ti ṣe. Ó ní èèyàn 20 tó lòun ti rán lọ sọ́hùn èyí. Àwọn sì ní ìgbàgbọ́ pé lára àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ tó sì sápamọ́ pẹ̀lú ọ̀rọ̀ tó bá fún wọn ò rówó tó àwọn tó kù. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ lánàá ti ṣe ọjọ́ Jímọ̀ òun ni wọ́n ti fọwọ́ òfin mú àwọn afurasí kan èyí tó ní ó ṣeé ṣe kí wọ́n lọ́wọ́ nínú ikú ẹni tó jẹ́ ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ọlọ́pàá èyí tó wà lẹ́ka ilé tó ń ṣe ìwádìí ìwà ìbàjẹ́ ní Ìyágànkù nílùú Ìbàdàn. Criminal Investigation Department
wọ́n ní ọ̀gá ọlọ́pàá ọ̀hún ASP Daniel eléyìí tí àwọn oníṣẹ́ ibi tí wọ́n ṣekú pa lásìkò tí wọ́n jábọ̀ iṣẹ́ ọ̀hún, ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Adéwálé Ọ̀ṣífẹ̀sọ òun ló ṣiṣẹ́ lójú ọ̀rọ̀ ọ̀hún lásìkò tí wọ́n ṣe àfihàn àwọn oníṣẹ́ ibi náà lórí iléeṣẹ́ ọlọ́pàá èyí tó wà ní Ẹlẹ́yẹlé nílùú Ìbàdàn. Àwọn oníṣẹ́ ibi ọ̀hún èyí tí wọ́n ní àwọn ni wọ́n so pàpàpọ̀ láti ran ASP Ògúnlẹ̀yẹ Daniel lọ sí ọ̀nà àrèmábọ̀ nínú ilé rẹ̀ èyí tó wà ní ìjọba ìbílẹ̀ Olúyọ̀lé ní odò ọ̀nà eléwé kékeré nílùú Ìbàdàn. Wọ́n ní nǹkan bíi aago kan òru nínú oṣù kẹrin ọdún tá a wà yìí làwọn oníṣẹ́ ibi ọ̀hún ni wọ́n lọ sílé ọlọ́pàá náà tí wọ́n sì jà wọ́n lólè àti gbogbo àwọn ará ilé ti fọ́ mọ́ àwọn ará àdúgbò náà, ṣùgbọ́n àṣẹwá àṣẹyìnbọ̀ wọ́n padà ṣekú pa ASP Daniel. Ní báyìí àwọn afurasí ọ̀hún èyí tọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìlú Ìbàdàn tó tẹ̀ òun ni Oyètúnbí Adémọ́lá, Michael Adéníyì, Gabriel Adéníyì tó jẹ́ babaláwo èyí tó ń ṣe oògùn fún àwọn olè ọ̀hún àti arábìnrin kékeré kan Kàfílát Tìámíyù. Àwọn wọ̀nyí lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti tó báyìí tí wọ́n sì ti kó wọn sínú ọgbà àhámọ́ fún ìwádìí síwájú sí lórí ikú ASP Ògúnlẹ̀yẹ Daniel. Ọba Oriade kan rèé tílé-ẹjọ́ májísírèètì tó kalẹ̀ sílùú Àríwá Àkúrẹ́ ìjọba ìbílẹ̀ Àríwá ní ìpínlẹ̀ Oǹdó ni wọ́n ti fi sí ọgbà ẹ̀wọ̀n ọdún 10 báyìí látàrí àwọn ìwà kò tọ́ èyí tí ọba Oriade ọ̀hún èyí tó wù. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ̀rọ̀, ọba ọ̀hún èyí tó ń gbé ní Àjogún Òde ní ìlú tí wọ́n pè ní Òde community, ọba Adéwálé Sunday Bọ̀bọ́yè òun nílé-ẹjọ́ májísírèètì tó kalẹ̀ sí Òsì nílùú Àkúrẹ́ tí ṣolúlú ìpínlẹ̀ Oǹdó ni wọ́n ti fi ẹ̀wọ̀n ọdún 10 ni wọ́n ti fi ta lọ́rẹ o lórí àwọn ìwà búburú kan èyí tí ọba ọ̀hún tó wù. Lára àwọn ìwà ọ̀hún èyí tí wọ́n kọ̀rọ̀ ojú sí lásìkò tí wọ́n dá ẹjọ́ ọ̀hún ni wípé wọ́n ní ọba Sunday Bọ̀bọ́yè ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun àgbẹ̀ pàápàá jù àwọn ọ̀pẹ ẹ̀yìn èyí tó ń pèsè owó gọbọi fún àwọn ní nǹkan ni ọba ọ̀hún lọ́wọ́ agbára láti bà gbogbo rẹ̀ jẹ́. Bákan náà àwọn ohun ọ̀gbìn oko wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ èyí tó ń mú owó iyebíye wá fún àwọn ní nǹkan lọ́ba ọ̀hún bàjẹ́ àti ògiri fẹ́ǹsì ilé kan èyí tí ọba ọ̀hún lọ́wọ́ agbára lórí rẹ̀ tó sì yẹ pé àwọn nǹkan wọ̀nyí ló ń dàwó lọ́nà eléyìí tí kò bófin mu èyí tí wọ́n fi wọ́ ọba Oriade ọ̀hún lọ sílé ẹjọ́ tuurutu kó tó di pé adájọ́ ó gbé ìdájọ́ sókè lórí rẹ̀. Ó ní pẹ̀lú gbogbo àwọn ìwà yìí èyí tó jẹ́ pé lórí ìwà kan wọ́n ní ẹ̀wọ̀n ọdún méjì ló wà lórí rẹ̀ tí wọ́n pajú gbogbo rẹ̀ pé tó bọ́ sí ẹ̀wọ̀n ọdún 10 èyí tí wọ́n ní ọba náà kó gbé adé àti gbogbo ohun tó bá ní í ṣe kó gbé sílẹ̀ ṣùgbọ́n kó lọ fara roko ọba látàrí àwọn ìwà yìí èyí tó wù. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan rèé o nínú àwọn ọmọ eléyìí tó ti kópa nínú Big Brother Naija tẹ́lẹ̀ rí èyí tí orúkọ rẹ̀ jẹ́ Tọ́lání Ṣóbàjò tí gbogbo èèyàn ń pè ní Tọ́lání Baj. Òun ló ti sọ di mímọ̀ báyìí wípé òun ò lè ní àjọṣepọ̀ ìfẹ́ ẹ̀kọ́rọ̀ àbí gbangba o pẹ̀lú ọkùnrin eléyìí tó bá ti ní àlàkalẹ̀ nínú ilé wípé èyí lòun lè ṣe òun ò lè ṣe èyí, wípé kí ìyàwó sanwó ilé kóhun sanwó iná tàbí kí ìyàwó sanwó iná kóhun sanwó oúnjẹ. Ó ní irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ òun ò lè ní nǹkan kan ṣe pẹ̀lú wọn. Ó ní ojúṣe ọkùnrin ní pé láti pèsè ohun tó tọ́ àti ohun tó yẹ fún ìyàwó àti àwọn ọmọ tó fi mọ́ gbogbo ẹbí nínú ilé. Ó ní ojúṣe ìyàwó sì ni láti ṣe ìrànlọ́wọ́ àtìlẹ́yìn fún ọkọ tó bá ní agbára láti ṣe fún un. Ó láti wípé lára àwọn ojúṣe obìnrin nínú ilé ni wípé kí inú ilé kó wà nínú ìmọ́tótó, ayọ̀, ohun àlàáfíà. Ó ní ṣùgbọ́n àwọn ọkùnrin eléyìí tó bá ti mú báírò sórí owó tàbí tí wọ́n ti ń gbé gègé sórí àwọn ohun èlò nínú ilé pé kí obìnrin ṣe eléyìí kí ọkùnrin ṣe eléyìí, ó ní irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ kò pé tó lọ́kùnrin àti pé kì í ṣọkùnrin eléyìí tí wọ́n lè mú yangàn ní àwùjọ. Gẹ́gẹ́ bí Tọ́lání Baj tó ṣe sọ ọ́ lóun ò lè ní ìfẹ́ kọ̀rọ̀ àbí ìfẹ́ gbangba pẹ̀lú irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀. Ó ní irú àwọn ọkùnrin báyìí wọ́n ṣòro láti bá rìnrìn ìrìnàjò ìfẹ́. Ọ̀rọ̀ yìí wà nínú fọ́nrán kan èyí tí Tọ́lání Baj tó fi sórí ayélujára Instagram rẹ̀ lásìkò tó ń sọ irú àwọn ohun ẹ̀yà àti àwọn ohun àmúyangàn èyí tí ọkùnrin tí ó fẹ́ òun sílé bí aya tó gbọ́dọ̀ ní kó tó di pé òun gbà fún láti fi ṣe adé orí.
tó ẹ̀yin ará ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti kàn ní ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ sátidé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé lórí ìkànnì tẹ́ ẹ ti ń bọ̀ wá yìí ẹ share ẹ like kẹ́ sì fi kọ́mẹ̀ntì yín kẹ́ fi síbẹ̀ bákan náà ẹ subscribe sórí ìkànnì yìí ẹ tún lè follow wa lórí Facebook ìròyìn Feli-feli TV lórí Facebook títí dìgbà míì tẹ́ máa láǹfààní sí ọ̀tún rè míì ilé ònílé wa ọ̀nà nínà wá ayọ̀ ní tiwa o fún mi Adénúgà lẹni tó mú ìròyìn wá sórí amóhùnmáwòrán yín ire o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.